gbogbo àgbáyé orí wèrèkẹ̀ lọ́jọ́ tọ́ba ńlá ní Ládọjà Àkànmú Adéwọ̀lú ń gorí ìtẹ́ àwọn baba ńlá wa àmọ̀lé ọmọ Alongbeja ojú tìmí ẹsẹ̀ mi wọlé gẹ́rẹ́gẹ́ Jagunmọ́lú àfi bí ẹni pé wọn gbọ́rú orin bẹ́ẹ̀ rí ara mi kó tì kọ̀. Jagunmọ́lú Akewi Oodua wọ́n ti ń jọba nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí ibo ló ti wáyé rí àmọ̀lé ọmọ Alongbeja Adéyínká Sonibare ẹni bá ní mo parọ́ ẹ̀wí ká gbọ́ bẹ́ẹ̀ sọ fún wa. Ayẹyẹ ìpàdé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 tá a ṣe ní ìgboro Ìbàdàn ayẹyẹ gbogbo àgbáyé lọ́jọ́ omi gbogbo òlú tìtìtìtì. Ètò ìṣèjọba ṣe wẹ́nu nígboro Àbújá nítorí pé ààrẹ Tinubu fi ṣẹ́ sílẹ̀ ó wá síbí wọ́n ní kí ló dé wọ́n ní Ládọjà ọmọ Adéwọ̀lú fẹ́ jọlúbàdàn ilẹ̀ Ìbàdàn mo sì gbọ́dọ̀ kérò rẹpẹtẹ lọ. Gbogbo gómìnà ilẹ̀ Ìgbò pẹ̀lú Haúsá pátápátá ni wọ́n kóra wọn jọ wọ̀lú Ìbàdàn. Àwọn lóko káàkiri àgbáyé pátápátá ló péjú. Wọ́n ní wọ́n fẹ́ jọlúbàdàn ilẹ̀ Ìbàdàn tuntun. Àjọ wà níbẹ̀ ni orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ìbàdàn ògbèrò mọ́. Jagunmọ́lú Akewi Oodua ọlágbára débi pé gósítò òun mẹ́lẹ́sẹ̀. Ọ̀kẹ́ ìmọye orí adé lọ́wọ́ níkàlẹ̀ àtàwọn gómìnà àná pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú òyìnbó sẹ́rí wálé nítorí pé bàbá wa Ládọjà ó jọba kò ṣẹlẹ̀ rí níbikíbi nílẹ̀ Yorùbá ọjọ́ ńlá lọ́jọ́ yẹn nígboro ìlú Ìbàdàn. Ọba àbùrọ̀sí Àkànmú Ládọjà kì í ṣe èèyàn lásán gómìnà nígbà kan sínétọ̀ nígbà kan bàbá olórúwó ìyálùmọ̀ tó tún fẹ́ jọba. Ṣàṣà ènìyàn Ládéwọ̀lú Ládọjà ẹni orí ṣàdá Àkànmú àmọ́ olùkọ́ àlẹ́ ìlú àkàndá ọlọ́run olú nínú gbalẹ́nìrínwó ọmọ ìlú Ìbàdàn gan-an òmè èèyàn tí wọ́n ń pè Ládéwọ̀lú ọjọ́ tó jọba ní kádàrá fèsì ọ̀rọ̀. Báyẹyẹ ìgbádé Adéwọ̀lú ṣe wá mì gbogbo àgbáyé tìtì tó ó ṣe wá jẹ́ bí orin kíkọ lásán lèbù ẹ̀yìn gbé wáyé ayẹyẹ àgbáyé bí irú èyí ó ṣe wá bórin wèrè tí ń bá wèrè jámú wèrè la fi ń wo wèrè lóde gbogbo àgbáyé ìtìjú ńlá ló jẹ́ fún wa nílẹ̀ Yorùbá àti gbogbo ìlú Ìbàdàn. Àmọ̀lé ọmọ Alongbeja ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bú Taye kúrẹ́ǹsì olórin ọjọ́ yẹn káàkiri gbogbo àgbáyé Jagunmọ́lú ṣùgbọ́n gẹ́gẹ́ bí èrò tèmi ìwọ̀nba ni ká dá Taye lólú lẹ́bi. Ọjọ́ pẹ́ tí mo ti fi kọrin ibi ọ̀tẹ̀ àtẹ̀yàmẹ̀yà máa bá ìran Yorùbá dé mo ti sọ págbára Yorùbá ò lè ka àpẹẹrẹ rẹ̀ náà ló ń ṣẹlẹ̀ yìí ojú wájà họ́bì Ìbàdàn. Ọmọ wa la fẹ́ kó ṣe ọtán bí ọ̀tọ̀ o ẹ̀yin organizing committee tẹ̀sí tó rin ìgbádé ọba Adéwọ̀lú ojú yín dá àbí ọjà ẹ̀yin ẹ̀sẹ̀ ètò tẹ̀yìn obìnrin pàṣẹ tẹ̀ nísìlẹ̀ yìí ń fẹ́ bẹ́ẹ̀ bá jẹ kòkòrò mọ́ sí kò léèwọ̀. Bọ́bá ti ẹ̀jọ́ mọ ìlú Ìbàdàn nìkan la fẹ́ kọ́kọrin ṣé Rasidi Àyìndé mèrèǹgè kì í sọmọ ìlú Ìbàdàn ni orin gangan fúnra rẹ̀ Saidi Òṣùpá ń kọ́ akọrin bí ẹni lẹ́yìn àǹjànú àgbẹ̀dẹ̀gbẹ̀yọ̀ tọ́lọ́run fi káwa nírú àsìkò yìí bí Kòrédé ọ̀bá sí lé kí ló burú nínú kí gbogbo Ìbàdàn pàṣẹ fún bọ́bá fẹ́ rí ọ olórin ńlá ní Kàràsì Àyìnlá ojúlówó ọmọ ìlú Ìbàdàn. Ẹ gbọ́ olórin ní Taye kọ́rẹ́ǹsì kámúfẹ́ gangun ṣùgbọ́n bí irú òde èyí kọ́ orin àgbàlá kọ fágbà kì í sòde kánífà kì í sòde súná ọmọ ọ̀tẹ̀ ọmọ wa láfẹ́ kó ṣe é tẹ́ ẹ fi bọ̀rọ̀ yìí Jagunmọ́lú ló fi padà wá dàbùkù. Ẹ gbọ́ àwọn King Sunny Adé Ebenezer Obey tàbí olórin bíi Wasiu Ayinde lọ́dún irú òde ìjáládé ńlá kí ló máa ń ṣe wá àwa Yorùbá tá a kì í fẹ́ràn ara wa àwọn ìwà ẹ̀tàn ọ̀tẹ̀ àtẹ̀yàmẹ̀yà bí irú èyí ní kúkú ń sọmọ Yorùbá dèrò ẹ̀yìn. Àmọ̀lé ọmọ Alongbeja mo tiẹ̀ tún wú kọ́ kínní kan Jagunmọ́lú mo jiyàn pé láéláé wọ́n lára òṣèlú ló gbé Taye kọ́rẹ́ǹsì débẹ̀ wọ́n ní sẹ́ gómìnà wa ni mo ní kí n la lẹ́yìn kí gómìnà kọ́gbọ́ pàṣẹ Ládéwọ̀lú lọ́wọ́
Jagunmólú kí ni ti gómìnà nínú ètò. pátidẹ́rì igi dá wèrè la fi ń wo wèrè nínú ìpéjọpọ̀ gbogbo àgbáyé. orin wèrè kẹ̀ lọ́jọ́ tọ́ba ńlá bíi ládọjà àkànmú àdéwọ̀lú gorí ìdí àwọn baba ńlá wa. ibi táyé lolú kọ́rẹ́ǹsì dára rẹ̀ lọ́jọ́ tí mo ń ròyìn yìí. mo fi títóbi ọlọ́run sẹ̀rí agbára orin rẹ̀ ò tó bẹ́ẹ̀. àmọ̀lé ọmọ Alongbeja Adéyínká Sonibare Jagunmólú Akewi Oodua. ìmọ̀ràn mi fún táyé kọ́rẹ́ǹsì ni pé kó náà tẹlẹ̀ jẹ́jẹ́. ọwọ́ tó bá ti fúnni ló ń jẹrí ẹni bá mọ̀ọ́re kì í jẹ́ ká olóore jẹ. mo fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí olórin tó níròrí. ṣùgbọ́n gbogbo àyè tó bá ti yẹ kọ́ lọ rè túbá kọ́ má bàa dàbí èjì. Jagunmólú àmọ̀lé awúwo lóhùn mo ti wí tèmi. ìmọ̀ràn ní ṣókí fún gbogbo ẹni tó bá ṣe làákàyè.